Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn aṣẹ́ iná bá gbé ń ga fún àánú àtúnjú rẹ̀ náà láti arígbà ọ̀ láti túrí èyí ọjọ́ àbámẹ́ta. A dúpẹ́ nítorí pé gbogbo àbátẹ́ ẹni fún wa lẹ múṣẹ, èyí tí a ní fún ara wa èyí Olúwa tún ràn wá lọ́wọ́ láti mú ìyẹn náà ṣẹ pàápàá. Ọlọ́run ẹ ṣé o fún àánú ńlá tí kò ṣeé fowó ra yìí. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ká jẹ́ olùṣe àti olùgbọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ keje oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé bójútó òmìnira rẹ apá kejì. Bójútó òmìnira rẹ apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádọ́fà ẹsẹ̀ 20. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Bíbélì ní ọdún kan, ìwé Númérì orí ìkíní títí dé orí ìkejì. Orin ìkejìdínlọ́gbọ̀n. Máa tọ́jú mi Jèhófà ńlá. Àkọ́sórí ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádọ́fà ẹsẹ̀ 20. Ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Bíbélì kíkà ìwé Kọ́ríńtì kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n nígbà tí òun yí padà sí Olúwa, a mú ìbòjú náà kúrò. Ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà, níbi tí ẹ̀mí Olúwa bá sì wà, níbẹ̀ ni òmìnira gbé wà. Ṣùgbọ́n gbogbo wa ń wo ògo Olúwa láìsí ìbòjú, bí ẹni pé nínú àwòjíji, a sì pa wá dà sí àwòrán kan náà láti ògo dé ògo, àní bí láti ọ̀dọ̀ Olúwa tí í ṣe ẹ̀mí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Níbi tí láti ní àṣeyọrí rere nínú ayé ni láti máa ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run láti òwúrọ̀ títí di alẹ́, láti jẹ́ kí èṣù mọ̀ pé ìwọ wà ní ojú ọ̀nà Ọlọ́run. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run máa gbé inú rẹ dáradára pẹ̀lú nínú gbogbo ọjọ́. Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jóòbù sọ nípa bí ó ṣe fi ọ̀rọ̀ Ọlọ́run sára gan nínú Jóòbù orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkejìlá. Olùfẹ́, báwo ni ìwọ ṣe ń bójútó ìlànà àti ìtọ́sọ́nà Ọlọ́run? Bí ìwọ bá fẹ́ bójútó òmìnira tí o ti gbà lọ́wọ́ Ọlọ́run, ìwọ gbọ́dọ̀ lè jẹ́ kí Jésù Kristi jẹ́ Olúwa rẹ, kí o sì fi ọ̀rọ̀ Ọlọ́run sípò pàtàkì jùlọ nínú ayé rẹ. Kókó ọ̀rọ̀ láti bójútó òmìnira rẹ: o gbọ́dọ̀ mọ òtítọ́, yọ̀ǹda fún ìdarí ẹ̀mí mímọ́, kí o sì máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lóòrèkóòrè. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run tí o ti fún wa ní òmìnira, èṣù má jẹ́ kó já òmìnira wa gbà lọ́wọ́ wa àti agbára láti máa ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ. Kí ẹ̀mí mímọ́ kí ó máa darí wa, yọ̀ǹda rẹ̀ fún wa o. Àti àwọn tó yí wa ká tí ẹ kò tí ì gba ọkàn wọn là, Ọlọ́run bá wa gba ọkàn wọn là, kẹ́ fún wọn ní òmìnira ní tòótọ́ o. Ògo ni fún orúkọ yín nítorí tí ẹ ti ṣe é. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.